kindly subscribe on our YouTube channel. See how to. Click on the subscribe button below this video. Also click on the bell beside it. That will notify you once we drop a new video. Thank you. Òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam. Ànábì ní àwọn nǹkan márùn-ún. Ìgbìtẹ́nimọ̀ gìnáàkà qabla fakirika. Gbìyànjú o. Gbìyànjú o. Gìnáàkà. Àwọn nǹkan márùn-ún pẹ́pẹ́ ń bẹ ní káwọ́ rẹ kó tó wá di pé yóò bọ̀. Gbìyànjú o tún ṣe. Nǹkan márùn-ún kí nǹkan márùn-ún ó tó dé. Kí nǹkan márùn-ún ó tó wá dé. Bọ́ bá sì dé yóò bà nǹkan jẹ́. Alákọ̀ọ́kọ́ ń bẹ̀. Gìnáàkà qabla fakirika. Gìnáàkà qabla fakirika. nígbà tó ọlọ́rọ̀ tó lówó tí gbogbo ayé mọ̀ ọ́ lólówó fi dé nǹkan mọ́lẹ̀ fi ṣe nǹkan rí jẹ́ kí wọ́n mọ̀ ọ́. Bá ti mọ bàbá alága yìí òní lè nílò tún wá mọ̀ wọ́n dáadáa báyìí. ẹ wo ajísọ̀rájò dé ẹ wo alájí ọ̀kẹ́sọ́lá ẹ wo ọmọ mi Kazeem Abba wọ́n ní ọmọ tí ó já sàmú. ẹwà àbúrò káyà. alẹ́ ní àbúrò káyà. ẹgbẹ́ wọn lọ́mọ tí ó bá já sàmú. kékeré ní òtún máa jẹnu sam. ẹ̀wù ni sam. ẹsẹ̀ sáàmù méje. ọmọ òfin rẹ̀ sí. Gìnáàkà qabla fakirika. nígbà tó onílọ́wọ́já yóò dá ọmọ bí wọ́n mọ̀ ọ́ lẹ́yìn ààrẹ kó tó di pé kò ní í sí kankan mọ́. àní sí ní ọgbẹ̀yìn. ní àbá ti ń sa àwọn sálámà ẹ̀ka tó bá lówó lọ́kùn nínú. Allahu Akbar. tí àbá ti ń sa àwọn sálámà kò lè sálámà sáwọn èèyàn yóò ṣáájú ní kókó gbogbo bá wà lọ́wọ́ rẹ̀ kò ní ná. ẹlẹ́ẹ̀kejì. sí hataka qabla sukinika. nígbà tó lálàáfíà fara rẹ̀ sí lọ́hùn jẹ́ wọ́n dá ọmọ mọ́sálásí kó tó di pé gbogbo ohun tó ń bẹ lára rẹ̀ ó rí kọ́ ọ̀bí àkọ́dẹ́símà. wà láàfíà rẹ fún fámìlì kan tó gbé ọ lọ bá wọn. mo bá Alhaji Abubakar Shehu mo bá dúpẹ́ fọlọ́hún. alhamdulillah. ẹ bá ń pè lẹ́ẹ̀kan sí i. ẹ bá ń pè lẹ́ẹ̀kan sí i. ọlọ́run yọ nájà rẹ̀ kalẹ̀. Alhaji Abubakar Shehu ọlọ́run yọ nájà rẹ̀ kalẹ̀. Alhaji Abubakar Shehu ọlọ́run yọ nájà rẹ̀ kalẹ̀. bàbá wa lé asfọ́ pàtì. wàláhì kọ́lá. ẹ wojọ́ tí ti ń bá ọ̀rọ̀ àpèrún àpè ẹ ṣí gbogbo àlámọ̀rí yòókù lẹ̀ ńtọ́ bá jẹ́ ti mọ́sálásí yìí tá a bá rẹ̀ nìkan tó ń ṣe dáadáa èmi ọmọ pé ń wù àjẹ́ ọ̀dà o. wọ́n bá gbé fóònù ní wàláhì kọ́lá. èyí tó bá kan ọlọ́run lọ́kàn ní èyí tó bá kàn wọ fúnra rẹ̀ ìwọ lọ́kàn kọ̀kẹ́ ní. Alhaji Shehu Abubakar láti jọ́ tó ti ń pèrún ǹdọ́já mọ̀gbọ́n kọjá alágbè fún wọn kọ. kọjá tààlẹ́ni tó ń sọ̀rọ̀ fún mi ẹnìkan sọ̀rọ̀ lẹ́nu ìgbà tí mo dé yìí kì í sára ilẹ̀ yìí o wàláì kì í ṣe ilẹ̀ yìí ní ń gbé yóò chairman àwọn youth ọ̀sọ́ ẹni tó ń pẹ̀lú chairman youth wá jọjọ́ rẹ̀ tó ń travel out tó pé ìlú òyìnbó lọ́wà ló ń sọ ó dọ̀ ń sọ pé bàbá ẹ dákun aláàjì kan tí a ní ń pèrún ní Kánò wọ́n ló sì ti pèrún for almost 40-something years pé ẹ dákun torí Ọlọ́run bẹ́ẹ̀ bá débẹ̀ ẹ bá ń ṣàdúrà fún. àwọn senior muazinu tí wọ́n kọ́ wà lìjọ́ náà. àwọn tí wọ́n kọ́ wà lìjọ́ náà. káàfó wà síbi ó tó wọlé. senior muazinu ni káàfó oníwàsí ó tó wọlé àbálẹ́ àwọn tí wọ́n kọ́ wà lìjọ́ náà. àwọn màsẹ̀ máa rà kí ìmáàmù ó tó wọlé wọ́n wà lìjọ́ náà. kí ìmáàmù ó tó lè lálìjọ́ náà wọ̀ yóò wà pé fa. bẹ́ẹ̀ ni àgbàgbà mọ́mọ́ ó sì. tọ́rẹ̀ rù ẹ̀kú ṣé ìmáàmù tọ́rẹ̀ rù gbogbo òkúrọ̀ ti bẹ̀ mí tọ́rẹ̀ rù gbogbo alábòsí ti bẹ̀ mí tọ́rẹ̀ rù gbogbo oníṣìnà ti bẹ̀ mí tọ́rẹ̀ rù gbogbo ọlọ́rọ̀ ẹ̀yìn ti bẹ̀ mí. làdáni òru kankan tiẹ̀ wàláì kò rù kankan rù tiẹ̀ nìkan. wọ́n yóò sì jà sáàyè wọn gbogbo wọn ní máa sá fún ọ̀rọ̀ mi ò ṣe mọ̀ká ń pè mọ́mù ní òun lọ́ra káàkiri ló máa tẹ̀ òjíṣẹ́ ńlá Muhammad ó ní kún ní ìmáàmá
jẹ́ ìmáàmù bí a bá pé wọ́n ni ọjẹ́ àyè di ìmáàmù ìgbàlàwà gbére èèyàn ní máa di ìmáàmù kí ló wá dé bí kò di ìmáàmù. wọ́n á ní ẹ̀tọ́. ẹrù ẹ̀ṣẹ̀ mélòó la fẹ́ ẹrù kékeré ni ẹrù ẹ̀ṣẹ̀ mi tí ìgbà mọ̀ wà níbà yìí. oníbàgì láti bá. ó ti kú òbólibàgì àwọn àpò ńláńlá ni. nígbà délé ní àpò àwọn kọ̀ńténà ẹ̀ṣẹ̀ ló kù. àbẹ́ òlà ń wí yìí. kọ́mọ àdínà. wọ́n làwọn máa ń awúkà. ìwọ jẹ́ làdáàmì pé wọ́n lọ́ọ́ máa pèrò ní túláàsì bí wọn ò fẹ́ ẹ dìbò sí kọ́ wọ́nà tó fi wọlé ẹja sí. wọ́n sì gbé ìlú àná Muhammad kí n ti làdáàmì tó fi jẹ́ pé làdáàmì láàmà wá du ìmáàmù tí rọ́bẹ̀ jẹ tí wọ́n ń pè ní ojúmọ́ tó ń ti ń gbà nǹkan wọlé wọn ò lè rántí làdáàmì kí àǹtí làdáàmì àná Muhammad yòǹgbà ànábì náà ànábì ní tó bá lọ́jọ́ àlùkìyámà làdáàmì nìkan ni ò ní dìde ní òòrò gbogbo àwa yòókù òòrò pátálà á dìde níwájú ọ̀nà. ó dìde gbogbo obì tí ń lo gírémù òòrò ló dìde ń gbọ́wọ́ ọ̀rọ̀ wájú ọlọ́kọ̀ọ́jọ́ ọ̀rọ̀ pátá òòrò nù àtẹnudà. Nana Aisha tó jẹ́ ìyàwó àná Muhammad ó ń béèrè lọ ànábì pé aṣáájú ẹ̀dá òní gbogbo wa ládìde ní òòrò sáti wọn náà ànábì níta lèmi. wàhánà àtẹ̀mí náà. àtẹ̀mí àti gbogbo ayé yòókù àjọ dìde wọ òòrò ni. nàdá nìkan ni wọ́n sábà ń tẹ́ fún. ṣùgbọ́n bí àwọn òòrò ni. ó nìkan ni òní sí ní òòrò ní òní dìde pẹ̀lú òòrò. gbogbo ń bá a fi wí náà fi lámà àtẹlẹbàṣà láàrin ìṣẹ́jú kò ti padé bá a bá ń sọ̀rọ̀ àlìkíyàmà àwọn èèyàn ṣe bó jìnnà ni kò jìnnà. àyíkáni ń sábà bàkà kọ́bùlà haramika. ìgbà tó o bá wà léwe gbogbo nta bá ń ṣe mọ́sálásí ìfọlá kọ́ọ́lẹ̀ bí n bá kúrò ń bí lẹ́nu nísì ẹ sọ̀rọ̀ mi ẹ sọ lẹ́nì ẹ sọ lọ́la kódà ẹlòmíì yóò sì máa sọ lórí di oṣù kan mo bá ti kúrò mi àbí bẹ́ẹ̀ kọ́ ẹni èyí mo wí tẹ́ lọ́rùn ẹni tí èyí mo wí tẹ́ lọ́rùn èyí mo wí tí ọba tẹ́ lọ́rùn ọ̀sà máa ṣọ̀kan ọ̀sà gbọ́dọ̀ ṣọ̀kan ó ti gbọ́dọ̀ rántí mi àbí bẹ́ẹ̀ kọ́ ọ̀nà èmi ọ̀wá pé rántí mi sí ọ̀rọ̀ kan tó dáa èyí tó bá wù ọ́ ni rántí. èyí tó bá ti wù ọ́ ebí mi àtọ́lọ́hún ni ntọ́ bá ń ṣe láàrin ìwọ pẹ̀lú Ọlọ́run. nígbà tí bẹ̀rẹ̀ látọdún yìí torí Ọlọ́run tí n bá parọ́ mọ́jọba lọ́run ó tọ́ ni nígbà náà Ọlọ́run kọ́ wọlá bẹ́ẹ̀ ẹ dákun torí Ọlọ́run ẹ bá mi fi ẹ̀rín kéyìnà tó iná fún aláàjì wa sẹ́wà Abubakar Ọlọ́run wọlá nẹ́bí wa Muhammad gbogbo tí jẹ́ ìnira láyé Ọlọ́run má mọ̀ bá gbogbo tí jẹ́ ìnira láyé Ọlọ́run má mọ̀ bá ẹ bá mi sẹ́yìn àtọ́nà pẹ̀lú ẹ̀rín bismillahir rahmanir rahim inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar. ọmọ dàbí ẹni pààrọ̀ akó gbóǹta gbogbo ohun tá a kó lókun akófẹ́ nìkan ẹ̀dá náà ọ̀nà ti ṣe iná àti iná tiwa náà Ọlọ́run wọlé aṣáájú ẹ̀dá tí ó kó wàhálà bómi náà Ọlọ́run kọ́ taari ẹ̀dá mi. Ọlọ́run taari ẹ̀dá mi tí ó kó wàhálà bómi náà nígbà àtọwé ìrìnàkàlùkà wá ń bì ní. àṣàgbére ọgbẹ́ka wá ní à ìgbà sáárì aka. èmi ni wọ́n ń bá òun gbogbo pọ́ọ̀sì bàbá bá ní àwọn ọ̀rá mi. ẹ má gbọ́ tiẹ̀ tí ń sọ òun. ìrìn àjò àwa méjì lọ́jọ́ ló fi gbé pọ́ọ̀sì mi dání pọ́ọ̀sì mi ìdọ́wọ́ rẹ̀. níbo bí n bá lọ òde tí mo mú 500 naira tí o mú mi ní 500 naira lọ́hùn òun tiẹ̀ owó tí ó mú lọ lé ọgbọ́dọ̀ less than 200,000. àlùbáríkà yìí nìkan. òun ni òun ẹ̀sìn bàbá ní èyí tó bá fi wà lọ́wọ́ òwe máa náwó ní ọlọ́run. Ọlọ́run wọlé anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. anabi wa nígbà tó bá wà léwe ló dáadáa kó tó di gbogbo òde. ẹlẹ́ẹ̀kẹta ọ̀fáàlìsà síyàtàkà kọ́bùlà sùkùnìkà. nígbà tó bá lálàáfíà lo àlàáfíà náà kó tó di báyìí lálàáfíà á gbé wá bá ọ tó ò ní padà lálàáfíà bó tó wọlé àárẹ̀. o tó bẹ̀rẹ̀ àárẹ̀ ló fọ́lọ́ o tó bẹ̀rẹ̀
bẹ̀rẹ̀ àárẹ̀ tètè lo àlàáfíà rẹ fọlọ́run Wọ́n bá ọ̀rọ̀ sàárẹ̀ àdúrà àṣìṣe àdúrà pátápátá ilẹ̀ Yorùbá ọlọ́mọdé àṣàárẹ̀ táwa lọ́lọ́run ló mọ́ fàárẹ̀ sí. so ìgbẹ́ bí ànábì gan sàárẹ̀. àdébí sàárẹ̀ ọmọ bẹ́ẹ̀ni ń jọ ọba fàárẹ̀ torí méjì ọlágbára o. ó jásìkò táwa ní púrógírámù. mo ń retí àárẹ̀ rẹ o ṣùgbọ́n ní ọba fi ṣe mí méjèlé tí ó wà pátápátá má ṣe bẹ́ẹ̀ èèyàn tọrọ rẹ̀ má fi gbogbo ojoojúmọ́ má tọrọ ọ̀nì ọlọ́run fún mi lálàáfíà ọlọ́run fún mi lálàáfíà àwọn tí ọ̀wá fún yẹn kí ni káwọn tọrọ. kódà bọ́kùnrin bá sàárẹ̀ ó yẹ kíyàwó kọ́ ni tọkùnrin bá sàárẹ̀ ó yẹ kíyàwó ẹ̀ ó kọ́ ni. òótọ́ ni ní ọba sàárẹ̀ yọkan ọlọ́njọ́ náà. gbogbo olórí òkú sí ó bá sàárẹ̀ lẹ́ẹ̀kan. ẹlẹ́ẹ̀kẹrin fìràgà kakọ́bùlà ṣùgbìnìkà ń gbò ráyè. àní ń gbọ́ ráyè tó wílẹ̀. lòó tó wílẹ̀ lòó kó tó di pa ìráyè ó dé bá ọ. lọ́wọ́ àwọn wo bọ́ọ̀lù. owó nàìjíríà big brothers àbí kí náà ń pè é big brother nàìjà wọ́n fi gbèsè ayé rẹ̀ wò níbi àwọn ẹgbẹ́ tí ń pawó gidi ìwọ́n wọ ọmọ ọlọ́mọ ẹni táwọn ò tí ń wò. ẹlẹ́ẹ̀kẹrin nìyẹn àbí abẹ́karùn ni. fìràgà kakọ́bùlà ṣùgbìnìkà ẹlẹ́ẹ̀kẹrin nìyẹn. ẹlẹ́ẹ̀karùn. hayataka kọ́bùlà mamatik. hayataka kọ́bùlà mamatik. kọ́bùlà mamatik. gbélé ayé ṣe dáadáa nígbà tó ń bẹ. kábùkù ọjọ́ kan tó kàn ó tó di pé àbùkù tí ò ní ṣe é gbọ̀nà ó dé kí lábùkù ọ̀hún ikú. mọ́tò tó rí ogun pósí lóògùn kan èèyàn táyà èèyàn ní táyà rẹ̀. oníkálukú wa ká mọ nǹkan tá a ṣe síwájú Ọlọ́run ká mọ nǹkan tá a fẹ́ ṣe àtẹ̀mí àtẹ̀yìn àlàtúbọ̀tán rí ọ̀làlá ńláwùlà. Please subscribe on Yoruba Gallery TV to enjoy more visual concepts.